Kwankwaso ló ń wá ẹgbẹ́ òṣèlú tí yóò lọ, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ṣetán láti fún ní tíkẹ́ẹ̀tì ipò ààrẹ tàbí ti igbákejì ipò ààrẹ lórílẹ̀-èdè yìí. Gbajúgbajà àti èèkàn olóṣèlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Rabiu Kwankwaso, òun náà ni ó ti sọ di mímọ̀ báyìí wípé òun ti ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kẹ́gbẹ́ òṣèlú eléyìí tó bá ṣetán láti gba òun gẹ́gẹ́ bí ààrẹ wọn tàbí kí wọ́n fún òun ní tíkẹ́ẹ̀tì igbákejì ààrẹ lẹ́yìn rògbòdìyàn òṣèlú eléyìí tí ó ti bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú NNPP, níbi tí àwọn igun kan eléyìí tí wọ́n jẹ́ igun tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Kwankwaso tí a mọ̀ sí Kwankwansian Movement ní ìlú Kano ti sọ̀rọ̀ di mímọ̀ wípé ẹni tó jẹ́ adarí àwọn Rabiu Kwankwaso, òun náà ló jẹ́ wípé kò tí ì bẹ́nikẹ́ni sọ ẹgbẹ́ òṣèlú eléyìí tí yóò lọ tàbí ẹgbẹ́ òṣèlú tó fẹ́ darapọ̀ mọ́, bí kò ṣe wípé kí Rabiu Kwankwaso kó rí ẹgbẹ́ òṣèlú eléyìí tó ṣe tán láti fún ní tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú wọn tàbí igbákejì ààrẹ. Nínú àlàyé ọ̀rọ̀ eléyìí tí àwọn ikọ̀ ọ̀hún ṣe, òun náà ni wọ́n ti ń sọ di mímọ̀ wípé pẹ̀lú bí nǹkan ti ṣe rí lágbọn òṣèlú eléyìí tó jẹ́ ti Kwankwaso báyìí, ó ní wọ́n ti ka òun náà sí ọ̀kan lára àwọn èèkàn olóṣèlú àti àgbà olóṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà, tí wọ́n sì pé Kwankwaso ni ò ṣetán láti tò sẹ́yìn ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ eléyìí tí yóò wà lẹ́yìn pátápátá nínú ẹgbẹ́ òṣèlú kí ẹgbẹ́ òṣèlú eléyìí tí ó bá ṣetán láti gbà á. Nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n tún ṣe lálàyé ni wọ́n ti pé Kwankwaso òun ló jẹ́ wípé ipò ààrẹ nìkan òun náà ni ó tọ́ sí tàbí kí wọ́n fún ní ipò igbákejì ààrẹ. Ó ní àwọn kan tí ń fi lọ Kwankwaso láti ṣe bẹ́ẹ̀ wípé kí ó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú wọn lórí wípé wọn ò ní tíkẹ́ẹ̀tì kankan eléyìí tó jẹ́ tíkẹ́ẹ̀tì kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú náà eléyìí tí wọ́n fẹ́ fún un. Wọ́n ti wá sọ di mímọ̀ báyìí wípé Kwankwaso òun náà ni ẹni tó ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kí ẹgbẹ́ òṣèlú tó bá ti ṣetán láti fún ní tíkẹ́ẹ̀tì sí ipò ààrẹ tàbí kí ó lọ fún igbákejì ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Fún àwọn ìròyìn bí èyí sí ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.